Ẹ káàárọ̀ o, ẹ káàsán, ẹ káalẹ́ according to the time ní gbogbo ibikíbi tẹ́ bá wà. Èmi ọmọ yín náà ni o, Ajé Olókun. Okay o. Ẹ̀yin ọmọ ìyá mi nínú ẹ̀jẹ̀. Mo rí fídíò kan ni ẹ jẹ́ kí dákẹ́. Bẹ́ẹ̀ni sọ̀hún. Okay, ẹ jẹ́ kí n. Kí ló ṣẹlẹ̀? Mi ò tán lẹ́yìn. Ẹ má bínú. Èmi ò tán eléyìí. As e dey sweet us, e dey pain them. As e dey sweet us, e dey pain them. Mo ń bọ̀. Dákẹ́ o máa ti sọ̀rọ̀ kó tó ṣe bí. Mo ń bọ̀. Tí gbogbo ayé lórí burúkú má ṣàǹfààní tí gbogbo ayé mọ̀ sí Sunday Igboho ló fẹ́nu gbalẹ̀. Bẹ́ẹ̀ni sọ̀hún. Gbalation. Bẹ́ẹ̀ni sọ̀hún. Okay. Lórí burúkú má ṣàǹfààní tí gbogbo ayé mọ̀ sí Sunday Igboho ló fẹ́nu gbalation fẹ́nu Wúgèètì. Ẹnu wa tí ò dáa yìí, ẹnu wa ta fi ń já wáyà yìí, tá a bá fi já wáyà dénú ilé ọ̀gbìn yìí, á ba gbogbo wáyà ní ẹnìyẹn jẹ́ yìí. Mo ti wá fi wẹ̀yìn náà lórí ọ̀yẹ́. Lórí burúkú má ṣàǹfààní tí gbogbo ayé mọ̀ sí Sunday Igboho ló fẹ́nu gbalation fẹ́nu Wúgèètì. Ẹnu wa tí ò dáa yìí, ẹnu wa ta fi ń já wáyà yìí, tá a bá fi já wáyà dénú ilé ọ̀gbìn yìí, á ba gbogbo wáyà ní ẹnìyẹn jẹ́ yìí. Lórí burúkú má ṣàǹfààní tí gbogbo ayé mọ̀ sí Sunday Igboho ló fẹ́nu gbalation fẹ́nu Wúgèètì. Ẹnu wa tí ò dáa yìí, ẹnu wa ta fi ń já wáyà yìí, tá a bá fi já wáyà dénú ilé ọ̀gbìn yìí, á ba gbogbo wáyà ní ẹnìyẹn jẹ́ yìí. Lórí burúkú ọmọ àlè kó tó ṣojú bíi hydrogen lamp lépo ojú ẹ̀ dàbí ojú bòròrò ọmọ àlè ó ti bọ́ lọ́wọ́ yín tí ì rí nkẹ́kẹ́ ẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ló ti bọ́ lọ́wọ́ yín ọmọ àlè burúkú. Ìgbòho ṣá òkìkí tí o ní yìí mo fẹ́ máa kọrin nfa ó yẹ kí n wọ studio. Ìgbòho ṣá Àdìsá òkìkí tí o ní yìí ò tó Èdùmàrè báyìí wá ní ìsí o Èdùmàrè. Onírìnkùnrin ni wọ́n ní content ló ń ṣe fẹnujá wáyà ní wọ́n ní fẹnu já géètì wọ́n ní fẹnu gbá nation ní wọ́n ní content creator ni ẹ́ wọ́n ní comedian ni ẹ́ Àdìsá òkìkí tí o ní yìí ò tó Èdùmàrè báyìí wá ní ìsí o Èdùmàrè. Ó ti bọ́ lọ́wọ́ yìí inú mi ń dùn. Ẹ̀yin ọmọ ìyá mi nínú ẹ̀jẹ̀ wàláhì inú mi ń dùn. Tí wọ́n bá gun ẹṣin kọjá nínú mi wọn ò ní kọsẹ̀ bí mo ṣe wà yìí. Ọlọ́run ẹlẹ́dàá ń gbọ́. Ìrìnkúrìn dá o, ó dá kéèyàn máa rin ìrìnkúrìn o. Àdìsá bóòná mo gun pẹ̀yìn ẹ̀ wò Àdìsá pẹ̀yìn ẹ̀ wò bóòná mo gun Ọlọ́run ṣe rí ẹ̀ẹ̀kejì tí mo máa láyé mi mọ̀ pé ìrìnkúrìn dá lélẹ̀. Màá sọ reason fún yín o. Ọlọ́run nígbà tí mo wà ní Sisi ó ní ọ̀rẹ́ mi kan tó máa ń wá bá mi ọmọ onílé ọlọ́nà ni ọmọ olóògùn ṣe owó ọkùnṣe ọmọ ṣùgbọ́n ẹ̀kálẹ̀ òǹtàdì àbí iṣẹ́ kálẹ̀ ẹ̀ǹtàdì ni kò yé mi. Àwọn tí ó jẹ́ pé wọn ò ń jókòó síbì kan tó máa ṣàrìn káàkiri ṣá bóyá ẹ̀kálẹ̀ ẹ̀ǹtàdì ni bóyá ẹ̀kálẹ̀ òkè ẹ̀ǹtàdì ni Yorùbá máa ń sọ kò yé mi mọ̀ ṣá anyway but ó ṣàmà ńlá kó ṣàmà jáde kó ń gbélé tó bá èmi dẹ̀kẹ́ lélẹ́yìn mo máa wà happy tí n bá dá wà mo máa enjoy ara mi kí n máa dá ṣeré mi ò máa like kí n máa jáde so tó bá ti wá sọ́dọ̀ mi á ní kejì ọ̀dọ̀ ọ̀rẹ́ náà ló ń lọ á ní kejì ká lọ sọ́dọ̀ lágbájá máa ní mi ò lọ á ní kejì ká lọ sọ́dọ̀ tàmẹ̀dì máa ní mi ò lọ á ní kí ló ń ṣe wọ́n tí wọ́n kọ́ máa jókòó sí tó mọ̀ pé orí ìrìn lóore wà ni ó pé ìrìnkúrìn báwo lè máa sọ pé orí ìrìn lóore wà wípé ìrìnkúrìn máa ń pè èèyàn bí nǹkan ṣá something like that but mo máa ń gbọ́ tó máa sọ pé orí ìrìn lóore wà ṣe rí gbà mí náà ṣe rí pé èèyàn lè forí wórí ni o Ọlọ́run
ìgbà míì náà àṣẹ máa ń wà lẹ́nu yan o nǹkan tí èèyàn bá fi ẹnu ara ẹ̀ sọ Ọlọ́run máa ń gba àṣẹ o mi ò ní parọ́ fún yín nígbà yẹn kò tẹ̀ tí sí nǹkan tó anyway ṣá bóyá máa sọ pé orí ìrìn lóore wà orí ìrìn lóore wà gbà yẹn orí ìrìn ẹ̀ gbé mi ní parọ́ Ọlọ́run orí ìrìn ẹ̀ gbé ìrìnkúrìn ẹ̀ gbé bí ìrìnkúrìn ṣe gbé ṣe Sunday báyìí nísìnyí tọrọ sọ pé ìrìnkúrìn ni wá àwọn kí ló ń pè Ọ̀yọ́ People Congress wọ́n sọ pé ìrìnkúrìn ni wá orí ìrìn jẹ́ ọ̀rẹ́ mi orí ìrìn ẹ̀ gbé tó bá sọ pé èèyàn gbogbo nǹkan téèyàn ń ṣe ilé ayé ó ṣe ó gbé ṣáájú ẹ bá jẹ́ kí n sọ̀rọ̀ jù ìrìnkúrìn ẹ̀ gbé ó gbé ṣùgbọ́n mo ní belief pé bọ́lọ́run ṣe titi ẹ̀ nìyẹn Ọlọ́run sọ pé orí ìrìn tó máa ń pariwo pé orí ìrìn lóore wà ló fi pàdé aláàánú ló fi pàdé olóore kan tó ju igba olóore lọ tọ́lọ́run kẹ́ Ọlọ́run so ṣùgbọ́n tẹ́lẹ̀ mi bá lọ forí ìwé mi ní kéèyàn má rí ìrìnkúrìn o téèyàn bá lọ fi orí ìwé ẹ má forí wórí o ẹ má rí ìrìnkúrìn èmi kàn sọ tèmi ni o tẹ́ ẹ bá lọ rí ìrìnkúrìn láyé ìsìn tẹ́ ẹ bá lọ ẹ máa bára yín nínú igbó Sambisa ni lọ́dọ̀ àwọn Fúlàní Sambisa forest ẹ ti máa bára yín tẹ́ ẹ bá rìn ìrìnkúrìn ní ìsìn èmi kàn sọ ti tèmi ni o pé ìrìnkúrìn tí àwa rìn tí rú ẹkùn láàrin ó gbé wà òun ló jẹ́ kí n sọ̀rọ̀ yìí jáde o ẹ má rìn ìrìnkúrìn o àti pẹ̀yìn obìnrin tẹ́ ẹ bá lọ rìn ìrìnkúrìn láyé ìsìn wàláì ẹ máa bá àwọn ọmọ yahoo yahoo máa fi pàtẹ ara yìí ṣe àṣejẹ ní ìrìnkúrìn ò ṣe rìn láyé sí o èmi kàn ń sọ bẹ́ẹ̀ ni pé torí pé wọ́n ti bú wa wípé onírìnkúrìn ni wá fẹnujá géètì ni wá fẹnuwú géètì ni wá content creator ni wá comedian ni wá wípé ìrìnkúrìn wa ó pè wá lèmi ṣe ń sọ báyìí nísìnyí pé ọ̀rẹ́ mi yẹn tí mo rí pé bàbá ní ìrìn ìrìnkúrìn ẹ̀ gbé òun ni number 1 number 2 òun tún wà ní ìrù ẹkùn báyìí nísìnyí pé ìrìnkúrìn wa gbé wá o ẹ wò adúpẹ́ fún Ọlọ́run adúpẹ́ fún Ọlọ́run torí pé àwọn Ọ̀yọ́ People Congress gbogbo bá ṣe ń lọ káàkiri yẹn tá a bá ń lọ sọ́dọ̀ àwọn ọba tá a máa ń lọ sọ́dọ̀ àwọn òjòyè tá a máa ń lọ káàkiri gbogbo ìgbà tí wọ́n sì sówó ṣe Sunday Igboho yẹn gbà káàsán pátápátá yẹn tá a lọ bá wọn ọba gbogbo àtà tó lọ bá wọn ọba wípé kó gbé security fún wa wípé kinní kan ṣe kinní kan tí àwọn Ọ̀yọ́ People Congress tó yín mú pé àwọn onírìnkùnrin àwọn content creator comedy ló ń ṣe kinní kan ló ń ṣe igbáṣàwo tó sọ pé ìrìnkùnrin wa ti gbé wa o wàláhì ìrìnkùnrin wa ti gbé wa o adúpẹ́ fún Ọlọ́run ìrìnkùnrin wa gbé wa Ọlọ́run ẹ̀ẹ̀kejì tí máa tó ní pé ìrìnkùnrin máa ń gbèyàn léléyìí o bẹ́ẹ̀ ni ó gbé wa ìrìnkùnrin wa ó gbé wa dé ọ̀dọ̀ Ọọ̀ni of Ifẹ̀ kí má bòpò lọlé olóró ìrìnkùnrin wa gbé wa dé ọ̀dọ̀ Ọọ̀ni of Ifẹ̀ Ọọ̀ni of Ifẹ̀ máa ṣe bẹ́ẹ̀ ẹni tí ò mọ̀ ni kò mọ̀ ẹjẹ́ ń já yín sẹ́yìn ọmọ ìyá mi nínú ẹ̀rọ olófòfò iṣẹ́ ẹni kò jẹ́ dáadáa máa jẹ́ bí bẹ́ẹ̀ ṣe rán mi lọ èmi mo láìpẹ́ òfófó gan mo máa ń gbádùn òfófó inú mi máa ń dùn ni tí n bá ti rí òfófó mo lè má jẹun fọ́sẹ̀ kan èmi Ọlọ́run mo láìpẹ́ òfófó màá dẹ̀ máa gbé wá fẹ̀yìn tèmi ẹ̀ẹ̀kan kí n appreciate mi ni kí n bá mi like kí n bá mi comment kí n bá mi share lórí YouTube náà Ajé Olókun TV bá mi like bá mi subscribe bá mi share mo kàn ń ṣàmì ẹ̀bọ lásán ni Yorùbá tó sẹ́ pé aṣòfófó ògbẹ́gbà ibi ọpẹ́ ló mọ èyí ọpẹ́ òun gan thank you gan comment ṣe thank you fún mi mo kàn ń ṣòfófó lásán náà ni mo mọ̀ pé òfófó mi máa gbè mí jọ́ kan kò sí nǹkan téèyàn ṣe tí kò nérè ìjọ nílé ayé yìí òfófó tí mò ń ṣe mọ̀ kó máa gbè mí jọ́ kan àsìkò ní gbogbo nǹkan bí a kò tí tàsìkò náà tó máa gbè mí ni ṣùgbọ́n kọ́lọ́ má jẹ́ kó pẹ́ kíákíá kó fòfó ìtètè ya máa gbè mí torí pé ẹ̀jẹ̀ ni mò ń lò náà saliva mi ni mò ń lò náà tí mò ń ṣòfófó fún yín tẹ́ bá mi like bá mi share bá mi comment kò dá bẹ́ẹ̀ ṣùgbọ́n mi ò ní bínú sí yín o tó rájọ wà fúnra wa ní ìdẹ̀lẹ̀ ṣe kí má ṣòfófó ìtọ́ wọn bí mi mọ́ ni wọ́n bí mi mọ́ fòfó yìí ni bẹ́ẹ̀ ni kí má bòpò lọlé olóró Ọọ̀ni of Ifẹ̀ máa ṣe bẹbẹ o ìrìnkùnrin wọn máa gbé wa o sí gbọ́ Ọọ̀ni of Ifẹ̀ ṣe bẹbẹ Ọlọ́run ẹ máa rí tẹ́ bá ti rí ọba tó wọ ìpẹ̀bí ẹ máa dá wọn mọ̀ ẹ jẹ́ n pa eléyìí ẹ máa dá ọba tó wọ mo bá báyìí ẹ máa dá ọba tó wọ ìpẹ̀bí mọ̀ tẹ́ bá ti rí ọba tó wọ ìpẹ̀bí wàláhì ẹ máa dá wọn mọ̀ wọ́n yàtọ̀ sáwọn ọba kan kábíyèsí Ọ̀nìrìṣà kábíyèsí o kábíyèsí o kábíyèsí o kábíyèsí Ọ̀nìrìṣà aláṣẹ ìkejì òrìṣà Ọ̀jájá àfìdí ọ̀tẹ̀ jọlẹ̀ gbìn
inú mi ń dùn kábíyèsí mo ti ń like yín o tẹ́lẹ̀tẹ́lẹ̀ kábíyèsí mo ń bínú sí yín o ẹ má bínú sà torí gbogbo ìgbà tá a fẹ́ Yorùbá nation yẹn tẹ́ ẹ support wa tẹ́ ẹ ṣe gbá tẹ́ ẹ ṣàwọ̀ bọ̀ inú mi ti ń yọ sí inú mi ti ń dùn sí kábíyèsí I love you kábíyèsí mo ti ń love yín sí kábíyèsí Ọlọ́run ihun tẹ́ ṣe fún Chief Sunday Igboho yẹn Chief Sunday Adéyẹmọ Igboho ṣá pẹ̀lú rú ẹkùn ihun tẹ́ ṣe fún wa mi ò ní gbàgbé ó jẹ́ kí inú mi máa dùn sí kábíyèsí ihun tó ń dùn nù ihun tó ń dùn nù gbogbo wa kò ní dìbàjẹ́ lágbára Ọlọ́run ẹ ṣé mo dúpẹ́ ẹ ṣé tẹ́ ẹ dojú tì wá ẹ ṣé tẹ́ jẹ́ kí ìrìnkúrin wa kó gbé wá ẹ ṣé tẹ́ jẹ́ kí kọ́ńtẹ́ǹtì tá à ń ṣe kárí pa kọ́ńtẹ́ǹtì yẹn Olúwa kábíyèsí mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣé mo dúpẹ́ kábíyèsí mo gbóṣùbà fún yín òṣùbà mi lélẹ́yìí kábíyèsí mo gbóṣùbà fún yín bẹ́ẹ̀ ni kábíyèsí ṣe bẹ́ẹ̀ o wàláì bí mo ṣe ń sọ̀rọ̀ lọ bí mo ṣe ń sọ̀rọ̀ bọ̀ kí n má sọ̀rọ̀ lọ tẹ́ bá rí ọba tó wọ ìpẹ̀bí ẹ máa mọ̀ pé ọba eléyìí wọ ìpẹ̀bí Ọlọ́run kábíyèsí ọba Àjàjà a fi ìdí ọ̀tẹ̀ jọlẹ̀ kẹ́mi ọlá yín ogun kẹ́mi ọlá yín ogun kábíyèsí kẹ́mi ọlá yín ogun bẹ́ẹ̀ ni ọba gidi nìyẹn àwọn ọba gidi nìyẹn wọ́n yàtọ̀ sáwọn ọba tẹ́mù àwọn ọba tẹ́mù àwọn ọba Jumia àwọn ọba aládé AliExpress àwọn ọba shop and clean out àwọn ọba jígólò àwọn ọba amúgbó àwọn ọba tó fẹ́ ta culture ilẹ̀ Yorùbá torí wọn ò lè rí ta wọ́n fẹ́ ta ni àwọn ọba tó fẹ́ ta culture ilẹ̀ Yorùbá fáwọn Saudi torí owó àwọn ọba stomach infrastructure àwọn ọba ikùn mi ló pè mí sórí ìtẹ́ yẹn àwọn ọba tí ò wọ̀ pẹ̀bí àwọn ọba ọ̀nà fún ọmọ public holiday wọ́n yàtọ̀ sí wọn àwọn ọba jígólò àwọn ọba olúwo nìyẹn kábíyèsí kẹ́mi ọlá yín ogun kádé ó pẹ́ lórí kí bàtà ó pẹ́ lẹ́sẹ̀ kírùkẹrẹ odò kìíní pẹ́ ọkọ dúdú ọkọ pupa ọkọ bọ̀rọ̀ kìíní bàbá àbèjì kábíyèsí o bẹ́ẹ̀ ni ẹ ṣé gan ẹ ṣé kábíyèsí inú mi ń dùn gidi gan ni tínú mi nínú ẹni kì í dùn ká pa mọ́ra inú mi ń dùn ni o torí pé dojú tì wá disappoint wá ṣe fẹ́ gbọ́ kí n má gbọ́pọ̀ lọ́lé olóró ṣe fẹ́ gbọ́ kábíyèsí ti fully endorse ìró ẹkùn lóòótọ́ Ọlọ́run ló fún wa ní ìró ẹkùn yìí Ọlọ́run endorse ìró ẹkùn yìí látọ̀run ni kábíyèsí wá tún wá endorse ìró ẹkùn wọ́n gba ìró ẹkùn yìí wọlé Ọlọ́run ìró ẹkùn united we fall sorry united we rise ẹ má jẹ́ ìṣòyìnbó sọ ní ìgbóyìnbó ẹbìrì má fẹ́ sọ united we rise divided we fall ní fọ́ọ̀lù láíláí ìró ẹkùn ò ní fọ́ọ̀lù láíláí Ọlọ́run ní fọ́ọ̀lù láíláí jẹ́ ká ṣe ra wa lóṣooṣù ọwọ́ wọ́n ti endorse wa àwọn ayé ti endorse wa ọ̀run náà ti endorse wa kábíyèsí ọba onírìṣà wọ́n ti endorse wa irú ẹkùn ní jábọ́ láíláí bẹ́ẹ̀ ni ọ̀tá ń ṣe kó bàjẹ́ o kí wọ́n lè máa yọ irú ẹkùn kó lè bàjẹ́ o irú ẹkùn lè fọ́ ó 40 bẹ́ẹ̀ ni irú ẹkùn lè fọ́ ó 40 mọ́jàsọ́lá Ìgbòho òòṣà owó baba dání ẹkùn ọkọ Fúlàní ẹkùn ọkọ Nigeria government baba Buhari Nigeria government baba Buhari wọ́n ti endorse wa o wọ́n ti endorse wa kábíyèsí tún wá wúre wọ́n tún wá ṣe bẹ́bẹ́ wọ́n tún wá wúre fún Chief Sunday Igboho ìwúre yẹn pọ̀ máa fi wọ́n yín o ẹ lè báyìí tirẹ̀ tí ó bá ìtìrì máa fi wọ́n yín o ìwúre ń pé wọ́n ṣàdúrà Yorùbá ni mo fi sọ wọ́n ṣe àdúrà tẹ bá rí àdúrà tí kábíyèsí ṣe fún Chief Sunday Adéyẹmọ Igboho ṣá ẹ mọ̀ pé ó wá láti inú wọn ni àti inú wọn ló ti wá wọ́n ṣe àdúrà yẹn láti inú wọn ni bẹ́ẹ̀ ni wọ́n wúre fún Chief Sunday Adéyẹmọ Igboho ṣá owó baba dání ẹkùn ọkọ Fúlàní ẹkùn ọkọ Bororo wọ́n tún wá endorse ìwé ẹkùn Ọlọ́run I'm proud to be a Yorùbá woman inú mi dùn Yorùbá culture is the best wọ́n fi ẹ mọ bí wọ́n ṣe máa ń ṣe àdúrà ní Yorùbá yẹn orí mi wá ń wú gbogbo ara mi goosebump tó ẹ mọ kíní tó máa ń jọ síyàn lára yẹn ó wá ń jọ sí mi lára gbogbo ara mi wá ń ṣe jìrìrì ó ṣe ń ṣe àdúrà yẹn ó wá dàbí pé kí n wà ní Nàìjíríà orí mi wá ń wú Yorùbá Ọlọ́run dá wa dáadáa Ọlọ́run irú ẹkùn ni kò ṣeé fi lájá lọ́wọ́ ajákájá tó bá dán wò á fi ẹ̀jẹ̀ wẹ̀ ni irú ẹkùn ti lọ ó ti lọ máa ń sọ fún yín kẹlọ klọọkẹ sínú brain yín kẹ wá zip pẹ̀lẹ́nu yín kò sí torí ṣe rí bí àwọn Ọ̀yọ́ People Congress bó ṣe wà yẹn ohun tó ń sọ báyìí nísìnyí wípé ọ̀tọ̀ ni kéèyàn ní ọmọ ogun ọ̀tọ̀ ni kéèyàn lè keep ọmọ ogun
bó ṣe wà yẹn bíi pé kó bàjẹ́ fún wọn ni irú ẹkùn dẹ̀ ti Ọlọ́run ti endorse irú ẹkùn látọ̀run kábíyèsí olórí ọba náà tún ti endorse irú ẹkùn àwọn ayé náà tún ti endorse ohun èèyàn ló wọn lọ àwọn ayé náà tún ti endorse irú ẹkùn ẹ̀yin mélòó lẹ́yìn Ọ̀yọ́ People Congress Ọ̀yọ́ mélòó wá lẹ́yìn ìgbà títí yìí ti lọ wọ́n máa ń sọ fún yín pé ọba mẹ́wàá ìgbà mẹ́wàá ló nílé ayé ẹnìkan ló lólé ayé gbò ìgbà títí yìí ti lọ ìgbà fún rí ẹ̀yin náà gbà lọ́wọ́ àwọn èèyàn kan ni kábọ̀ nítorí ẹ̀yin tẹ́ tún wá gbà lọ́wọ́ àwọn èèyàn tún wá change orúkọ yẹn tún wá gùn lórí orúkọ olórúkọ tó dálẹ̀ OPC ẹ̀yin náà tún wá lo OPC yẹn lọ bó ṣe Sunday Igboho ó bẹ̀rẹ̀ tuntun láti scratch lọ ti bẹ̀rẹ̀ láti ilẹ̀ẹ́lẹ̀ lọ ti bẹ̀rẹ̀ irú ẹkùn leléyìí Ọlọ́run dẹ̀ gbé wa lọ ibi tá a ṣe ń lọ àti ìdèbẹ̀ rárá òkè ní títí wa gbẹ̀ni gbogbo ẹni tó bá sọ pé kó bàjẹ́ fún ẹkùn onítàn ló máa bàjẹ́ fún kò lè bàjẹ́ fáwa bẹ́ẹ̀ ni kábíyèsí tún wá sọ àwọn gbàǹkọgbè ọ̀rọ̀ kan lẹ́yìn tó súwe fún ṣe Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho ṣàtàn wọ́n wá sọ àwọn ọ̀rọ̀ gbàǹkọgbè ọ̀rọ̀ kan ọ̀rọ̀ yẹn lágbára ọ̀rọ̀ yẹn ní kìmí mi ní parọ́ fún yín ọ̀rọ̀ yẹn ní kìmí púpọ̀ bẹ́ẹ̀ ni Yorùbá sọ pé lówe là ń lùlù àgídìgbò ọlọ́gbọ́n ló lè jó ọ̀mọ̀ràn ló lè mọ̀ bẹ́ẹ̀ ni òun ni ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ tí kábíyèsí sọ yẹn ọ̀rọ̀ yẹn ní kìmí gan ọ̀rọ̀ yẹn lágbára ọlọ́gbọ́n lọ̀rọ̀ yẹn máa yé wọ̀lá ìní nípa wọ́n ní ti pọ̀ jù ọlọ́gbọ́n lọ̀rọ̀ yẹn máa rí wọ́n ní o ò sí ń bẹ̀ ó ní wọn ò pin dáadáa ṣé kán gbé wá bá ẹ ń lé ni bẹ́ẹ̀ ni o ò sí ń bẹ̀ ó ní wọn ò pin dáadáa ṣé kán gbé wá bá ẹ ń lé ni kábíyèsí ṣe nǹkan yanu fún ìró ẹkùn wàhálà ìmì ní parọ́ fún yín kí n go straight to the point kábíyèsí jọ mí lójú o wọ́n dẹ̀ jọ àwọn èèyàn lójú o kábíyèsí ṣe nǹkan yanu fún ìró ẹkùn pẹ̀lú ṣe Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho ṣá o Ọlọ́run kábíyèsí pẹ́ lórí àpèrè bàbá yìí yẹn pẹ́ bí mọ́pẹ́ ti ń pẹ́ pẹ́ bí mọ́pẹ́ ti ń pẹ́ anyway tí mo nǹkan tí mo fẹ́ sọ àdúrà ti gbà mi ó sápá mi lórí mi mọ nǹkan tí mo fẹ́ sọ mọ́ pẹ́ bí mọ́pẹ́ ti ń pẹ́ láyé àbí pẹ́ láyé kábíyèsí pẹ́ lórí àpèrè bàbá yìí yẹn kábíyèsí bẹ́ẹ̀ ni kábíyèsí wọ́n wúre fún ṣe Sunday Igboho ṣá wọ́n tún wá sọ pé àwọn máa sọ fún gbogbo àwọn olówó ilẹ̀ Yorùbá àwọn ọ̀tọ̀kùlúyẹ ilẹ̀ Yorùbá àwọn tó ní ìfọ̀lẹ́ ìkànnà nílẹ̀ Yorùbá àwọn èèyàn jàǹkànjàǹkàn nílẹ̀ Yorùbá wípé kí wọ́n dá agbára jọ fún ṣe Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho ṣá ó bàbá dámì bẹ́ẹ̀ ni wọ́n ní kì í ṣe pé bí a ṣe Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho ṣá ó ní kì í ṣe pé bí a kò ní agbára wípé àwọn mọ̀ pé ó gbé agbára yẹn wá látọ̀run ní pé torí pé àwọn ti sáwò àwọn ti yírí ẹ̀wò àwọn ti rí pé ọmọkùnrin dúró sí bẹ́ẹ̀ ni ẹni tó tó fẹ̀yìntì ni ẹni tó tó fi iṣẹ́ ogun rán ni wọ́n ní ṣùgbọ́n àwọn máa ń sọ fún gbogbo àwọn alágbára ilẹ̀ Yorùbá pátápátá wípé wọ́n dá gbogbo agbára jọ fún ṣe Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho ṣá bẹ́ẹ̀ ni ó lè bá wa tún ilẹ̀ Yorùbá ṣe kí àwọn Fúlàní kọ́ má lè pa wá mọ́ bẹ́ẹ̀ ni wọ́n ní bó ṣe bá ń ṣe nìyẹn o wọ́n ní Ìbà Gani Adams náà pé bó ṣe dá gbogbo agbára jọ fún Ìbà Gani Adams nìyẹn wọ́n ní ṣùgbọ́n ó dàbí pé agbára yẹn ó ti expire lọ́wọ́ Ìbà Gani Adams pé torí pé kò rí lò mọ́ wípé báyìí ní ìsìn pé àwọn wá tún fẹ́ dá agbára tuntun jọ fún ṣe Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho ṣá mọ́ gbogbo èyí tó wà lára ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ so that agbára yẹn bó ṣe máa ń ṣe nìyẹn náà pé ṣe Sunday Ìgbòho lágbára Ìbà Gani Adams kò ti gbọ́ lẹ́nu àwọn náà rí pé wọ́n sọ pé wọ́n máa ń dágbára jọ fún àwọn alágbára ni bẹ́ẹ̀ ni so báyìí ní ìsìn agbára tí wọ́n wá ní àwọn máa pe gbogbo àwọn alágbára wọ́n wá sọ fún gbogbo àwọn alágbára ilẹ̀ Yorùbá pátápátá wípé kí gbogbo wọn jáde wípé wọ́n wá dá agbára jọ fún ṣe Sunday Ìgbòho ṣá wípé ẹni tí jagunjagun ilẹ̀ Yorùbá wá ní ìsìn lélẹ́yìí báyìí bẹ́ẹ̀ ni kábíyèsí wa sọ pé wọ́n ní ẹni bá ní kí ló dé táwọn ṣe èyí táwọn ṣe yìí pé kónítọ̀hún náà yọjú síta kónítọ̀hún náà jáde àǹtí mi Gani London gbọ́ bá wí o wọn ò sọ bẹ́ẹ̀ o ọ̀tí mi kàn mọ́ pé àǹtí mi Gani London gbọ́ bá wí ni pé ẹni bá sọ pé kí ló táwọn ṣe sọ nǹkan táwọn sọ yìí fún ṣe Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho ṣá pé kónítọ̀hún náà yọjú síta kónítọ̀hún náà má wà lórí íńtánẹ́ẹ̀tì kó máa sọ pé a ti kọ lẹ́tà sí gọ́vnà a ti kọ lẹ́tà sí pírẹsidẹ́ǹtì a ti kọ lẹ́tà sí lágbájá wọn ò ṣíkú fún mi wọn ò ṣe kinní kan wọn ò ṣe gbá bẹ́ẹ̀ ni ẹ wò ó nígbà míì owó kọ́ ni gbogbo nǹkan o ìrìnkúrin wá pè wá o kọ́ńtẹ̀ǹtì tá à ń ṣe pè wá Ọlọ́run Ẹlẹ́dàá gbọ́ bẹ́ẹ̀ ni báwọn ṣígun fún mi nì Aláàfin ò ṣígun fún mi Aláàfin ìsìn ṣígun fún wọn wọ́n tún sọ pé àti kọ lẹ́tà torí owó kọ́ ni gbogbo nǹkan kí níbo ni wọ́n fi humanity wọn sí níbo ni ìjẹ́ èèyàn wọn wà
tí wọ́n ń pa èèyàn tí wọn ò dẹ̀ nira tí wọn torí owó torí pé wọn ò tí fún wọn ní owó wàláhì mi ní parọ́ fún yín ọlọ́run dìdí fi iṣẹ́ ìránṣẹ́ Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho ṣàdé torí pé bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ Nigeria government mo máa ń sọ dáadáa wọn ò tí fún ṣe Sunday Ìgbòho ní £1 báyìí pé kó máa fi ṣe gbogbo nǹkan tó ń ṣe àti ṣe Sunday Ìgbòho bá dẹ̀ ń lọ tó bá lọ sí pé bóyá wọ́n ń lọ sí ìlú kan wípé bóyá nípa tọ̀rọ̀ àwọn Fúlàní ọ nípa ààbò ilẹ̀ Yorùbá báyìí ẹ mọ bí mọ́tò ṣe máa ń tẹ̀lé ṣe Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho ṣá tó bá gbé gbogbo in-laws wọn jáde tó gbé gbogbo mọ́tò wọn jáde wọ́n ná over 1 million sí epo ìjáde ìjọ kan wípé wọ́n ń lọ àpò ara wọn dẹ̀ lọ sí máa mú owó kò tí máa wọn tó ṣe fún àwọn voluntary àwọn tó volunteer ara wọn wípé ok múná ọ̀kadà tó bá tẹ̀lé wọn yẹn kò tí máa wọn yẹn àwọn kọ́lọ́rà fáwọn yẹn o kò tí máa wọn tó ń gbé mọ́tò wọn wípé Ìgbòho jáde mo fẹ́ tẹ̀lé kò tí máa wọn yẹn o bọ̀ sí pé mọ́tò ti tàwọn fúnra ara wọn tó ń ẹ̀mọ̀ kí mọ́tò ló ń tà tó ń gbé sílẹ̀ tó ń tẹ̀lé wọn wọ́n máa ná tó over 1 million bẹ́ẹ̀ ni wípé wọ́n jáde lápò ara wọn tí ò dẹ̀ ní wọn lára màmí máa ń sọ̀rọ̀ kan kọ́lọ́ bá mi fọ̀nà kí á sọ pé bó bá ṣe lè ṣe iṣẹ́ bí ó bá ṣe lè ṣiṣẹ́ ara ẹni kò ṣe ṣiṣẹ́ oníṣẹ́ má ti torí pé bí o wà níṣẹ́ kan ọ̀gá ẹ̀ ò sí níbẹ̀ ó wá ṣiṣẹ́ yẹn yọ̀bọ̀yọ̀bọ̀ pé kò dáa bó bá ṣe lè ṣe titi ara ẹni kò ṣe ṣe títọ̀ ọ̀gá ẹ̀ náà pé torí ẹ̀san lóore tí wọn náà bá ní company titi ẹ̀ bó o bá ṣe ṣe ìka tó bá ṣe fún ọ̀gá ẹ̀ làwọn ọmọọṣẹ́ ẹ̀ náà máa ṣe fún wọn náà pé kéèyàn máa ṣe nǹkan dáadáa ni wípé tí kinní bá jẹ́ tèmi ńkọ́ ṣé Sunday Igboho wò pé bóyá ìjọba ò tí fún mi lówó kinní kan ṣe kinní kan wọ́n mú nínú wọ́n fi time titi wọn sílẹ̀ wọ́n tún mú nínú owó titi wọn wọ́n fi ń ra epo sí mọ́tò wọ́n fi ń lọ nípa ààbò ilẹ̀ Yorùbá kò jọ àwọn kan tó jẹ́ pé online ló máa wà orí ìjókòó ló máa wà tí wọ́n máa sọ pé àwọn ò tí ì pè mí mo ti kọ lẹ́tà sí lágbájá àwọn terrorist ti wà bí kan o àwọn information minister information yìí náà ni ọ̀rọ̀ yìí náà máa sọ lórí íńtánẹ́ẹ̀tì ọ̀hún dẹ̀ mọ̀ yín pé kò sí nǹkan téèyàn ṣe kò sí nǹkan téèyàn ṣe táwọn èèyàn ò rí àwọn èèyàn ti wò pé ìwọ ààrẹ owó nìwọ bá àpọ̀ ọmọ Yorùbá kú mẹ́ta ààrẹ owó nìwọ tí wọn ò bá rí owó kò síṣẹ́ nìyẹn wọ́n wá rí wípé ṣe Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho ṣá tí ò gbá tẹ́ńkọ̀bọ̀ tí ìtara ọmọ àwọn ọ̀ràn ẹ̀ tó jẹ́ lógún wípé tó tún náwó tó nọ́ra tó ná time tó ná gbogbo nǹkan tó ní pátápátá bẹ́ẹ̀ ni pé eléyìí ló tó fi ṣe ogun rán ìtàwọn bá tẹ̀ wá gbé owó fẹ́lẹ̀ yìí in fact àwọn máa rí ìpá àti ìgbowó fún ló ṣiṣẹ́ takuntakun báyìí tá bá tún wá gbé owó fún kọ́ mo mọ́rọ̀ bọ̀ ẹni ojì làpò ẹ̀ bá lọ yín sọ mi ìmọ̀ bá yín sọ so bí kábíyèsí mo ṣe sọ yín pé gbogbo ẹ̀yin ológun máa fi wọn yan gbogbo ẹ̀yin alágbára ilẹ̀ Yorùbá pátápátá gbogbo yín ẹ wá dá agbára jọ fún Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho ṣá torí pé ẹni tó fi iṣẹ́ ogun rán nìyẹn bẹ́ẹ̀ ni pé òun ló tó fi iṣẹ́ ogun rán Ọlọ́run inú mi wá ń dùn kábíyèsí tún wá sọ yín pé àwọn tún máa ní kí kábíyèsí tún fún ṣe Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho ṣá wọ́n tún fún wọn ní 100 million check lọ fún wọn 100 million naira check ni kábíyèsí fún wọn wọ́n wá sọ pé gbogbo àwọn olówó lẹ́yìn agbára tó sẹ́pọ̀ àwọn ní kí wọ́n dájọ́ fún Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho ṣá wọ́n tún wá sọ pé gbogbo àwọn olówó ilẹ̀ Yorùbá wọ́n ti sọ gbogbo àwọn olówó ilẹ̀ Yorùbá pé àwọn á ní kí gbogbo wọn pé kàn máa fún ṣe Sunday Igboho kàn máa fi support wọn kábíyèsí wá ṣèṣe wípé wọ́n ní ẹni máa dáṣọ fún ni tọrùn ẹ̀ là kọ́ wò àbí báwo ni pé ẹni mi ìmọ̀ bí wọ́n máa pòwe yẹn ṣá pé àzìn pé àwọn táwọn fẹ́ sọ fáwọn èèyàn wípé kàn fún ṣe Sunday Igboho ní owó wípé káwọn náà kọ́kọ́ bẹ̀rẹ̀ ẹ̀ so that wọ́n á rí wípé àwọn làwọn kọ́kọ́ bẹ̀rẹ̀ kábíyèsí wá fún ìrẹ̀kùn wọ́n fún ìrẹ̀kùn ní 100 million check bẹ́ẹ̀ ni kò tún tó síbẹ̀ o kábíyèsí tún wá fún wa ní Toyota Hilux brand new 2026 model 2026 làwa yìí 2026 model brand new Toyota Hilux kábíyèsí tún wá fún wa wọ́n tún wá ní kó lọ brand ẹ̀ fún Ọ̀ṣun state chapter irú ẹkùn tó wà ní Ọ̀ṣun state wọ́n ní kó lọ brand ẹ̀ fún wọn kábíyèsí ló sọ bẹ́ẹ̀ o ọba Ọ̀jájá àfìdí ọ̀tẹ̀ jọlẹ̀ àwọn ló sọ bẹ́ẹ̀ o wọ́n ní kó lọ fún wọn ní 100 million check ọ̀tẹ̀ fún wọn lẹ́sẹ̀kẹsẹ̀ bẹ́ẹ̀ yẹn ni ọdún kábíyèsí sọ pé àwọn máa fún wọn ní anyway wọ́n ṣàfún wa ní 100 million check ṣá 100 million check bí wọ́n fẹ́ fún wa ní ẹ̀mẹ́rin wọ́n fẹ́ fún wa lẹ́yìn márùn wọ́n fẹ́ fún wa 100 million check ṣá bẹ́ẹ̀ ni níbẹ̀ yẹn tàgbà 100 million check pẹ̀lú brand new Toyota Hilux 2026 model fún Ọ̀ṣun state ẹ̀yin Ọ̀ṣun state congratulations Ọ̀ṣun state chapter congratulations o àwọn olóṣèlú wà lọ́ṣun state yẹn náà ó dàbí pé àwọn anyway
mo ti gbàgbé àwọn tó wà lọ́sùn state yẹn anyway ẹ̀yin Ọ̀ṣun state chapter congratulations mo mọ̀ sí Nàìjíríà ẹ máa fi lọ́sùn yẹn gbé mi jáde wọ́n ti ní kọ́ lọ brand new ní kábíyèsí gbé sílẹ̀ fún wa ẹ rí pé ìrìnkúrin wa ó pè wá báyìí ọ̀dọ́ ó dá kí ẹ̀ máa ìrìnkúrin gbà mí ìrìnkúrin tó máa mú oore dání ni o kì í ṣe ìrìnkúrin tẹ́ máa lọ kó sọ́wọ́ ọwọ́ Fúlàní tó máa gbé lọ sí Sambisa forest o kì í ṣe ìrìnkúrin tẹ́ máa kó sọ́wọ́ àwọn ọmọ yahoo àwọn obìnrin ni mo ń bá wí o torí mo ti sọ sórí ọ̀rẹ́ mi kan síwájú ni mo ṣe ń sọ lé kì í ṣe ìrìnkúrin tẹ́ máa kó sọ́wọ́ àwọn ọmọ yahoo tó máa fi pàtẹ ara yín ṣe àṣejẹ o ìrìnkúrin wa pè wá àwọn Ọ̀yọ́ people congress ni àwọn àǹtí mi Gani wọn ní ìrìnkúrin láàrin gbogbo bá ṣe ń lọ káàkiri ìrìnkúrin wá dẹ̀ pè wá Ọlọ́run mo dúpẹ́ as e dey pain dem e dey sweet us ọmọ as e dey pain dem e dey sweet us e dey báwo ló kọrin yẹn náà as e dey sweet us ọmọ e dey pain dem as e dey sweet us e dey pain dem ẹjọ́ tó lè Ọlọ́run please check on your neighbor o it's good to be good o check on àǹtí mi Gani o ẹ bá mi gbé stethoscope sphygmomanometer and thermometer ẹ bá mi gbé lọ fún àǹtí mi Gani ẹ bá mi check on your neighbor o check on àǹtí mi Gani o ìrìnkúrin wá pè wá ẹ ṣé mo dúpẹ́ ẹ ṣé ọpẹ́ Olúwa ẹ ṣé thank you kábíyèsí ọba onírìṣà ni wọ́n fún wa ní 100 million fún ìrù ẹkùn fún security network wọ́n fún wa ní 100 million wọ́n tún fún wa ní Toyota Hilux brand new 2026 model wọ́n fún àwọn Ọ̀ṣun chapter wípé Ọ̀ṣun state chapter wípé kọ́ máa fi arrange kọ́ máa fi wọnú igbó lọ ẹni pé ìrìnkúrin wá pè wá sísá mi Olúwa tó yìí Deborah ìrìnkúrin wá pè wá o ìrìnkúrin wá ó pè wá ẹ bá mi ṣe sísá mi Olúwa tó yìí Deborah ẹ bá mi ṣe kọ̀nà àǹtí mi Gani ẹ bá mi àtàwọn online jagunjagun ẹ bá mi ṣe kọ̀nà àwọn online jagunjagun àwọn ambassador Caro White wọ́n ní Sunday wọ́n ní ṣe Sunday Igboho ṣoògùn òkìkí ni wọ́n ní ṣe Sunday Igboho ṣoògùn òkìkí ni ní káwọn náà lọ ṣoògùn ogun òṣì ṣe Sunday Igboho gbà yẹn lọ́ba fi mọ̀ pé alágbára ni ó ṣe oògùn òkìkí gbogbo ayé dẹ̀ wà nífẹ̀ẹ́ gbogbo ayé dẹ̀ wà endorse irú ẹkùn òkìkí Sunday Adéníyì òkìkí tí ó ní yìí ò tó Èdùmàrè bá ẹ wá ní sí o àwọn aláìní ti ju aláìní kan ṣe ti ń dá parí oṣù wọ́n ní ṣe Sunday Igboho ṣoògùn ogun òkìkí ni kó tó ṣojú bí hydrogen lab tó ń lò nílé epo àwọn ọ̀daràn mo ṣẹ̀ṣẹ̀ gbà pé ìrìnkúrin máa ń pè èèyàn ni bẹ́ẹ̀ ni mo ṣẹ̀ṣẹ̀ gbà pé ìrìnkúrin inú oore nínú ni bẹ́ẹ̀ ni ìrìnkúrin wá gbé wá context tá à ń ṣe gbé wá Olúwa ṣeun kábíyèsí ọba Ọ̀jájá onírìṣà àfìdí ọ̀tẹ̀ ìdánlẹ̀ ẹ ṣé gan kábíyèsí o ẹ ṣé ẹ jẹ́ kí n wá play fún yín fáǹfààní ẹ̀yin tẹ́ ẹ báyìí tí ì rí ohun tí kábíyèsí ṣe ẹjọ́ tó lọ lọ́hùn ẹ bá mi farabalẹ̀ kẹ́ wo ẹ máa enjoy ẹ máa wo wèrè ó sì wá ń bẹ̀ ẹ jẹ́ fi wọ̀nyí wèrè sì wá ń bẹ̀ ẹ máa gbọ́ ìta àwọn onílara mo ń bọ̀ ó kì í ẹjẹ́ fi hàn gbẹ́nu ẹ sọ̀hún connected. ẹ máa gbọ́. burúkú má ṣàǹfààní tí gbogbo ayé mọ̀ sí Sunday Igboho fẹnu gbalation fẹnu wúgẹ̀tì. ẹnu wa tí ò dáa yìí ẹnu wa ta fi ń já wáyà yìí tá a bá fi já wáyà dénú ilé òde á ba gbogbo wáyà ní ẹni ẹyẹ yìí. olórí burúkú má ṣàǹfààní. ó ti bọ́ lọ́wọ́ òun àtọ̀já ẹ̀yán mọ́ àyè. wọ́n ní kóògùn ẹgbẹ́ aláyé lójú ìfẹ́ láyé ìgbòho ò dájú. gbogbo ẹ̀mẹ̀wà gbogbo ìwé ẹ̀kú tó ń gbà pẹ̀lú olóyè Sunday Igboho wọ́n pẹ́ lọ́wọ́ yìí o. wọ́n ní tó o bá láṣọ ogun tó o lọ́mọ ogun wẹ̀yẹ ẹ̀kọ́ inú gbogbo wa ló kù sí ẹ. ó ṣe é ṣe tó bá ṣe lọ́wọ́ bó o ṣe é ṣe tó bá ṣe lọ orí ọ̀fẹ́ lóríkà àbí oríkà tó kú lóríkà. ìgbà tó wá sí kíkẹ́yìn ó ní wọ́n fara ní ẹ wọ́n ti ní gbogbo àkáǹtì wọ́n ti so gbogbo ẹ̀ mọ́lẹ̀.
mo ní kò sí wọn lọ àgbégbèsè mo lọ bá lọ́ọ̀yà ọlábẹ́sẹ̀ a lọ sọ́tún a lọ sósì báwo la ṣe máa ṣe àti gbogbo òye ọlọ́run ṣe ọlọ́run dẹ̀ gba àkóso àwọn èèyàn kan tiẹ̀ ní kábíyèsí ọ̀ni ó ti fẹ́ fún ewé ìsọ́ni ìbò ó tẹ̀lé ó ti fẹ́ fi ká gbogbo ayé ló ní èmi sùn ayé orílẹ̀ èdè wa kú sẹ́ẹ̀lì mi ò mọ̀ bóyá yí Sunday Igboho ọjọ́ Sunday Igboho iye máa pọ̀ sí iye máa pọ̀ sí mo fi ń da inú ilé ìwọ tó ṣojú wa ní Ifẹ̀ àkọ́kọ́ tiẹ̀ ṣojú wa ṣojú lọ́sùn ní gbogbo ọ̀ṣun máa pè é mo máa pè é kò tí ì kàn ó ṣe pàtàkì púpọ̀ púpọ̀. Àwọn orílẹ̀-èdè wa kú sẹ́yìn ẹgbẹ́jẹ́. Mi ò tiẹ̀ tó orí ààrẹ tó rẹ̀ níbẹ̀ yẹn gan ní ìdìbò níta. Ẹni yẹn pọ̀ olówó olódùmarè àti àwọn ẹlẹ́sìn wọ́n máa dúró de olóyè Sunday Igboho. Nígbà tí gbogbo orílẹ̀-èdè wa náà ń sọ̀rọ̀ lọ Sunday Igboho là ń sọ. Ìyẹn tó máa ń yẹyẹ lé o. Ìyẹn tó máa ń tẹ àgbà. Ìyẹn kò ní èsì rẹ̀. Ó ṣe ń jẹ́ kò ní yẹ̀ sí. Ìkó gbé lọ́wọ́ ìkó lágbára o. O ti kọ̀kọ̀ sílẹ̀. O ti wá sáyé. O ti nípa ọ̀pọ̀lọpọ̀ ló wá sáyé tí o mọ̀ pàtó fẹ́ ní o. Mo ti nípa o. O tún fi nílẹ̀ yìí. O tọ́ nú olóńgbò bí nílẹ̀ ìsà. O fẹ́ kó fi o tọ́ nú sí i. Ọ̀dọ̀ lówó owó máa bẹ́ẹ̀ ní o. Owó máa bẹ́ẹ̀ ní. Ọ̀dọ̀ ní yìí. Torí owó la fi ṣe ilé ayé, ìwà yìí la fi ṣòde ọ̀run. Tó bá lọ fẹ́ ṣe ìṣúra, o fẹ́ jó owó lọ fi rà kan, owó lọ fi rẹ̀ tù, owó lọ fi rà dá, owó lọ fi ń ta ìwé àṣẹgbò. Gbogbo ẹ̀ lágbára Ọlọ́run Olódùmarè àwọn aláṣẹ ìwà tó níyà. Wọ́n fẹ́ rọ̀ yí o, nítorí òótọ́ oníkẹ́gbẹ́ lọ́wọ́ nínú ìwé ẹ̀kọ́. Ó ṣe pàtàkì. Òótọ́ ló máa ń tọ́ wá sáyé ilé káàró òde o. Ẹjọ́ torí tọ́lá ẹ máa ń owó má gbìbọ̀dé iṣẹ́ tẹ̀ ṣe ló kàn pa iṣẹ́ àjàní ní iṣẹ́ ìlọsíwájú ní iṣẹ́ ìfọ̀kànbalẹ̀ ní iṣẹ́ ìdàgbàsókè ní gbogbo wa mo tún tún sọ ẹ̀mú mi lóhùn dáadáa gbogbo wa lè ká gbáríjọ ká kó gbogbo tá a ní ká kọ́ ní Sunday Igboho lọ́wọ́ àwọn àti ní ìjà bàbá àtọwọ́ ká ti dàrẹ́ gbẹ́gbẹ́ wọ́n ti wà bí àwọn ti gbà dáadáa àwọn ìyàtọ̀ bí tó gbọ́dọ̀ lórí ìṣòro náà ló bí tó lé ṣùgbọ́n bàbá ní bàbá mi ní ṣàkóso wọn ni arúgbó wọn wà bí ó ti bá ti yà dáadáa ọmọ tó gbogbo yìí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n bá ní bàtà ẹ̀ dànù ni ọmọ burúkú ọmọ líle lọ́jọ́ tiẹ̀ ọmọ líle torí nǹkan káròjì ló gbé lọ́wọ́ torí ẹ̀ ni mo ṣe bá wọ̀ ya ẹ bá mú kúrò yìí ẹ ò dùn mí ni kì í dùn mí omi tá a fi ṣe yìí kì í lọ lára torí pé iṣẹ́ káàárọ̀ òjìrì lè pé lọ́wọ́ òye ọ̀pọ̀lọpọ̀ pé àkìtọ̀ ní ojoojúmọ́ ni mò ń kọ́ ẹ àkìtọ̀ oríṣiríṣi lọ́wọ́ kó lọ bá. Sunday Igboho ẹ̀rú bá wọn ní ìwọ ló ní ní ètò síjà mọ́ ọ̀rọ̀ lẹ́gà lóòjìrè ní ṣùgbọ́n wọ́n sọ lóògùn sẹ́ gbogbo alágbára lẹ́gà lóòjìrè ó jọ̀wọ́ ní ẹ̀ka mi pè fún Sunday Igboho. Ẹ̀ka mi pè fún Sunday Igboho. Ìjọba ṣe ti sọ̀rọ̀ yìí o. Tó bá jẹ́ ògùn mi ẹ̀ka mi pè fún Sunday Igboho. Àti gbogbo ìfẹ́kù lápapọ̀. Ẹgbẹ́jọ bẹ́ẹ̀ tó wà nínú ẹ̀ka ìwà bínú. Kí ló ń gbọ́ yẹn sílẹ̀ fún Sunday Igboho? Ẹ̀yin náà yóò tú síta. Wọ́n ní ẹjọ́ tú síta. Olóògùn àkúrẹ́ káàló kiri. Ẹni wọ́n bá rí sọ ká gbé nǹkan fún mi. Kásà ti máa lọ. Kásì ti máa lọ. Ṣé bẹ́ẹ̀ ni wọ́n tu? Kí wọ́n máa múlẹ̀ sí ọ̀rọ̀ bí ọ̀rọ̀. Ilé fún o. Torí kí àṣẹ tó ti sọ yìí. Torí àṣẹ náà lọ́ fi ń gbàjú òun lọ́wọ́. Alábàárà ṣe àṣẹ lórí ìka yìí, òun náà ni mo fi bẹ sọ yìí.
lọ́kọ́ sílẹ̀ wá fẹ́ sí ìyàwó lé ní o. Tó o bá ti ń wá ajé báyìí mo kọjú sí ìjọba wa. Bóyá ìlàwọ̀ ayé ni o ní ọ̀ní sọ bẹ́ẹ̀. Lọ́kọ̀ tí lóun lo ojoojúmọ́ láti. Ojoojúmọ́ ọjọ́ kan péré. Ìyọ̀ owó jáde láti ṣe lórí ìgbẹ́ nínú gbogbo ọdún bó ṣe pa ní àtọ̀rẹ̀bọ́lẹ̀ ni. Wọ́n á sọ fún ẹ mo fún ẹ ní àṣẹ yẹn máa gbàṣẹ adé lọ. Àṣẹ gbogbo òkú máa lọ. Àpò òkú máa lọ. Àṣẹ lọ́síwájú máa gbà lọ. Oníṣẹ́ ọmọdé sọ ògbélé kárí àgbàdo tó káwọ́ lọ. Ọba tó lórúkọ láti lè wá. Olùkú yèyé àbí òkúta ẹ̀kọ́ wọ́n ní ìta àwọn tó kú lọ́dọ̀ bàbá láwọ́ lọ́dọ̀ òdúrà onílẹ̀ kí àwùjọ òkú àwọn ẹ̀rí já fún mi. Ọba tó jẹ kó fún mi jẹ ọmọ òjò fẹ́ lè jẹ. Ó ní tó ń jogún yìí àgùntàn yìí kí ni ká fi ṣe? Wọ́n ní ó di ọjọ́ ìdìbò bẹ́ẹ̀. Wọ́n ní ká ní ká gbé orí fún, wọ́n ní ká gbé fún ẹ̀gbá ọmọ akẹ́. Wọ́n ní ká ní ká gbé ìbò fún, wọ́n ní ká fún ìjẹ̀bú ọmọ òkúrú. Ọmọ ọkùnrin pàṣẹ bá. Wọ́n ní ká ní ká fi ọpọlọ fún, wọ́n ní aláàárọ̀ ọgbọ́n ayé olódìmọ̀. Wọ́n ní ìfú àti ẹ̀dọ̀, wọ́n ló kọ́ gbé fún àwọn ìyá mi àlà káàpàtà. Wọ́n kó lọ lágbára Ọlọ́run ló mọ̀ ìdí ayé orí gbogbo olúkálukú ló ń wá káàkiri lágbára Ọlọ́run ló mọ̀ ayé òbí mú ẹ̀. Ọ̀pọ̀ gbogbo kan o, wọ́n ní ibo la máa mú lọ, wọ́n ní èkó ìṣà. Ẹrù ògbà orílẹ̀-èdè tí bàbá ńlá fún bàbá wa. Wọ́n ní àṣẹ tó wà lára ìjọba ẹ̀kọ́ bọ́lá máa mú sí, wọ́n ní a máa mú padà sí ọ̀dọ̀ Olúfẹ́ ni o. Wọ́n ní bọ́lá Olúfẹ́ máa fi sí, wọ́n ló máa dá padà sórí ahọ́n ẹ̀. Wọ́n dá padà sórí ahọ́n mi o, àmọ́ ìgbàgbé gbà sí mi o. Àṣẹ kù mí, àṣẹ tó kú Olúfẹ́ tó kí ní àná, wọ́n ní mo fi wúre fún ẹ, gbogbo tí mo wílẹ̀ àrà lọ. Mo kàtà wọ́n lè àjọ sí gbogbo tí mo wílẹ̀ àrà lọ. Mo ṣe sọ, a máa tulẹ̀ lójúfẹ́ ní ìtí Ọ̀ọ̀ni máa ń ṣe nìyẹn. Ọ̀ọ̀ni Olúbùṣe kìíní olóòlù lọ tulẹ̀ nígbà tí Ìjẹ̀bú àti Ẹ̀pẹ́ Èkó Ẹ̀pẹ́ tí wọ́n ráyè ṣe ogun mọ́ àwọn òyìnbó tí gbogbo ẹ ti tarú wọ́n ní kí Ọ̀ọ̀ni Olúbùṣe kó wá 1903 Ọ̀ọ̀ni ò jáde rí. Oye ọ̀fẹ́ yẹn mo nípa o ẹ̀ka máa máa rọ̀ ní owó wọlé owó ní ọba máa tọ́. Wọ́n wá láṣẹ fún mi ti ṣètùtù yẹn kọjá tí Ọ̀ọ̀ni fi lè ráyè jáde Sunday Igboho náà ti mẹ́nu bàtẹ́ yẹn tó tọ́ ní bó ṣe rí yẹn. Títí dé wọlé títí délẹ̀ ipò ló jáde láàfin bẹ́ẹ̀ ló lọ fi ó ṣe lẹ́ka náà ṣe gbọ́ o. Pátápátá ló jáde wípé Ọ̀ọ̀ni jáde Olúfẹ́ jáde báwo la ṣe fẹ́ ṣe àròrí pé o bí àdàkálẹ̀ àrùn tó bá wọ ọ̀dọ̀ àwọn wa kó wá wá sórí ìlú ẹlẹ́yìn oríire ló máa mú jáde. Tí ìfẹ́ wà nínú ìwé ẹ̀kọ́ àyájẹ yìí o. Oríṣi nǹkan pérépéré lè ń ṣe fún ẹ̀ka òjìrè. Gbogbo òní ajínigbé, gbogbo ọ̀la ajínigbé, oríṣiríṣi yẹ kó rí bẹ́ẹ̀. Àwa ní akọni ọwọ́, àwa ní ká tún máa fà lọ́lẹ̀. Ẹnikẹ́ni tó bá lò máa fà ẹ́ lọ́lẹ̀, ó ló máa lù. Lọ́kọ́ sílẹ̀ o, lórí jẹ́ ìdíjọ́ kò jẹ́ o. Ilé ìjọba gbé jáde lójú ayé, ìka máa gbé jáde nínú ọ̀pọ̀lọpí gbogbo ẹ̀ ló ti gé ti ilé ìpàṣọ. Gbogbo tí mo gbílẹ̀ ìfẹ́ àràrọ̀ ọ̀gá. Àṣẹbẹ́ àjíbẹ̀. Tó ó balẹ̀ ó balẹ̀.
Fún ìlú Ẹkùn, mo máa gbé gbogbo àwọn èèyàn tó jẹ́ ìkan lálẹ́ káàárọ̀ òjìrè. Wọ́n sì máa fi ọlá sí inú yín láti máa fi ṣiṣẹ́. Gbogbo tẹ bá nílò, máa wá wọn tẹ bá ti tó bá kù díẹ̀ tó sáfẹ́rẹ́ tó kù díẹ̀ káàtó ẹ wá ránṣẹ́ sí mi. Gbogbo wọn lọ́lọ́kan òjọ̀kan wípé ọmọ yìí ẹja gbárí tọ́ ẹja gbárí kùtì ẹja jọ ṣe fìyẹn dání ṣẹ́gun mi àṣẹ nìyẹn. Wọ́n ní tí òpó ẹni máa dáhùn lójú àwọn àgbọ̀wọ́ darí ẹni tó bá fẹ́ dájọ́ fún ọ̀ ẹni tí wọ́n fẹ́ dájọ́ fún yín nígbà ìṣúná nígbà ajé ìyẹn la lè sọ síta ilé ìtawà dúró náà bàbá ńlá wa àwọn aṣọ nínú abala wa lẹ Yorùbá o ẹ wá ní òsì ó tọ́ra ẹ̀ gbogbo bá máa gbá ìṣó ẹ̀ máa dọ́kun fún ẹni fún ẹ máa tó lọ èmi wá fẹ́ dá májẹ̀mú 100 million naira. Ẹ̀rí pé irikúri wá pè wá. Àwọn afẹ́ díẹ̀ díẹ̀, àwọn ọmọ fẹ́ fún àgbà ní ẹ̀mẹ́wàá. Oníṣẹ́ ìgbà tó máa pẹ́ síra 100 million, bàbá 10 million lọ lé nìyí. Àwọn ọmọ ìyẹn mo fi ṣe abẹ́rẹ́ ní o, mo fi paroko sí àwọn ọmọ káàárọ̀ òjìrè. Gbogbo àwọn ọmọ káàárọ̀ òjìrè tó jẹ́ nílá tó jẹ́ nípa ọlọ́run dá wọn tọ́, tó dá gíá, tó dá ṣákíá, mo ṣàfihàn lẹ̀ gẹ́gẹ́ bí wọn máa fi bá wọn sọ̀rọ̀. Ìgbà ìkẹ́rẹ̀, olówó ti lé, olówó tó bí alábàtẹ̀dẹ̀, ó ti ní kúfò káàkiri ní gbangba, àwọn ẹ̀ka gbọ́wọ́ ti torí ìdí èyí, ìdí mo ní mo ṣe yìí, mo mọ̀ pé mo bí ìmọ̀ àṣẹ jù bẹ́ẹ̀ lọ. Ṣùgbọ́n eléyìí kó ká tó fi bẹ̀rẹ̀ nípa ẹ̀fí pàrọ̀ torí gbogbo ẹ̀yin ọmọ káàárọ̀ òjìrè ṣe é tóbi dáadáa torí pé ìdáàbòbò ó ní lọ síwájú tó wá o. Ọ̀nì ti ṣe bí ẹ̀ báyìí o. Ẹ̀yin ni kẹ wá bẹ̀rẹ̀ kí ẹ lọ wá bẹ̀rẹ̀ máa ṣe tì í náà fún ìlú Ẹkùn. Ó ti ṣe ṣàbí òtí. Ó ti ṣe é ṣe. Ẹjọ́ bá mi ṣẹ́kàn àǹtí mi ga ni o. Mo tún ní kan náà ibi tí mi ò gbé yẹn wá ibi tí wọ́n ti sọ pé àwọn fún wa ní brand new Hilux 2026 model ọ fún àwọn ìró Ẹkùn. As e dey sweet us, e dey pain them. Omo, as e dey sweet us, e dey pain them. Please check on Aunty mi Gani o. Ọ fún wa ní 100 million check. Ọ̀nà àmà fún wa ní 10 million fún ẹ̀mẹ́wàá 10 times ló máa fún wa. Wọ́n tún sọ pé àwọn máa sọ fún gbogbo àwọn olówó ilẹ̀ Yorùbá kán dá sínú ìró Ẹkùn. Wọ́n tún wá fún wa ní brand new Hilux 2026 model. Wọ́n fún Ọ̀yọ́ state chapter Ọ̀ṣun state chapter wípé kán máa fi kún bó ṣe máa ń pàrédì káàkiri. Ẹ rí pé ìkùrì wá pè wá. Fẹ̀mí Wúgẹ̀tì pè wá o. Content ló ń ṣe pè wá o. Ìró Ẹkùn kò ṣe é fi lájà lọ́wọ́. Kásàjá mọ́lẹ̀, kásẹ̀kùn mọ́lẹ̀, ká wá wúrú Ẹkùn, ká fi lájà lọ́wọ́. Ọ̀rọ̀ yìí ò ní lè wọ̀. Àǹtí mi Gani,
ó yẹ kẹ́ ti máa gbà fún orí báyìí nísìnyí pé àsìkò tiwa lóde àsìkò tiwa lóde o ìgbà wa lóde àsìkò títí yín ti lọ ẹ lọ gbà fún orí bẹ́ẹ̀ ni ṣé kó wá pa wá tán ni ẹ̀yin jókòó síbẹ̀ yẹn ẹni ẹ̀kọ́ lẹ́tà ẹ̀yin lè bá sọ fún wa àwọn terrorist ti dé Sambisa forest o àwọn terrorist ti wà nínú igbó Ọ̀yọ́ state o àwọn terrorist ti wà nínú Ọ̀ṣun state o ẹ ṣe ẹ kàn jókòó síbẹ̀ yẹn ni wọ́n dẹ̀ ń pa àwọn èèyàn kò dẹ̀ ta yín lára ẹ̀yin náà wò ó ẹ jọ jẹ́ kí o gbàjọ wò ó kò dẹ̀ ta wọ́n lára a ní àwọn ọmọ mata mi ni pé ṣó lórí jagunjagun lélẹ́yìí ṣe Sunday Igboho fún ọdún 5 tó fi wà ní ẹ̀yìn odi ó ń pààyàn nílẹ̀ Yorùbá o ààrẹ wa ò ṣe nǹkan kan sí ṣé kò àwọ̀ tẹ̀tọ́ nǹkan tó fún ọlá ṣe Sunday ó ná ọlá ó ṣe pé òun ná ọlá tẹ́lẹ̀ ó náwó ṣùgbọ́n ọlá ẹ̀ tún ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí máa pọ̀ sí ni iyì ẹ̀ tún ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí máa pọ̀ sí ni ògo ẹ̀ tún ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí máa pọ̀ sí ni òkìkí ẹ̀ tún ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí máa pọ̀ sí ni yẹn ṣe Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho ṣá ìkan nínú àwọn jagunjagun online jagunjagun àwọn Ọ̀yọ́ People Congress wọ́n bú sí Sunday Igboho wọ́n ló ṣoògùn òkìkí ni olórí burúkú làwọn èèyàn kò sí ń tẹ̀lé ṣé wọ́n ní ẹṣin ọ̀tá ẹni òun pòdù ọ̀yà bí báyìí lọ́yẹ sọ mi ìmọ̀ ẹ ti mọ̀ nǹkan tí mo fẹ́ sọ pé kò sí nǹkan tẹ̀lé ṣe bẹ́ẹ̀ kọ́lé Fáṣebí kò pé ó má ṣe ni bẹ́ẹ̀ ralẹ̀ Fáṣebí kò pé ó má ṣe ni ẹni tí ò ní fẹ́yàn kò ní fẹ́yàn náà ni ẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni ẹ máa gbókù ni ó yẹ kẹ́ ti lọ gbà forí báyìí nísìn kẹ́ ti gbà pé ẹni tọ́lọ́run fẹ́ ti tiẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ni ìgbà títí yín ti lọ kò sí nǹkan tó ń jẹ́ OPC mọ́ ẹ rí bí ẹ̀wọ̀n oníyàn fífẹ̀ wọ́n ṣe náwó wọ́n endorse ẹ̀ nìyẹn wọ́n endorse Sunday Igboho wọ́n ṣe náwó ẹ̀ sókè owó lẹ́sìn ọ̀rọ̀ rẹ lẹ́sìn owó lọ́pàá fún yẹn pé ẹni táwọn ọmọ ní jagunjagun lélẹ́yìí báyìí o ẹni táwọn ọmọ kábíyèsí ẹ wo ṣùṣù gbogbo ṣùṣù kì í mọ bó ṣe ń ṣe gbogbo ṣùṣù fún yín ṣá òun ni mo gbé fún yín kábíyèsí ẹ ṣé bàbá mi ọ̀jájá àfìdí ọ̀tẹ̀ janlẹ̀ ẹ ṣé gan thank you so much I love you ẹ bá mi share ẹ̀yin tèmi o ẹ bá mi share o èké is my hobby òfófó is my hobby mo tún ti gbé tèmi ìwá fún yín ni o bá ṣe ń rí bá ṣe máa gbé wá ṣùgbọ́n bí mo ṣe wá láìkí yín tó bí mo ṣe láìkí yín tó tí mo dé láti fi ṣẹ́ báyìí tí mo pé ó ń gbọ́dọ̀ fẹ́lifẹ́li tètè wá gbé bòrò yín fún yín ẹ appreciate mi ẹ ń bá mi share ẹ ń bá mi like ẹ ń comment ṣó dá bẹ́ẹ̀ kò dá bẹ́ẹ̀ I love you I still love you mi lè bá yín jà á ti dọ̀lẹ̀ pọ̀ ẹ ṣé mo dúpẹ́ yín tèmi thank you so much brother mi Ọláwálé ẹ ṣé gan adé okay èèyàn kan pè mí Adébòmí Lánre ẹ ṣé gan ẹ ṣé mo dúpẹ́ ẹ ṣé gan thank you so much sísá mi Olúwatóyìn Deborah ẹ ṣé Ibrahim Shakira sis ẹ ṣé mo dúpẹ́ Prince Gabriel Adéníran ẹ ṣé gan thank you so much Ọpẹ́olúwa ni ẹ ṣé gan ẹ ṣé mo dúpẹ́ I love you thank you so much ayọ̀wò ò ní bàjẹ́ ẹ ṣé gan thank you so much bye ó dìgbà ní ọjọ́ rẹ̀ thank you.